ẹni bá fẹ́ sọ̀rọ̀ kó máa mọ̀rọ̀ tó máa sọ̀rọ̀ máa rántí ẹni tó mọ̀ gbọ́. olórí burúkú ẹni tó jẹ́ admin tó post iṣẹ́ yẹn nínú ṣáìdì Ògbómọ̀ṣọ́ tó lọ post fọ́tò Aláàfin Ọ̀yọ́ tó ní let's investigate kí ló fẹ́ investigate. lórí nǹkan tá a ṣe yìí ọba Ghandi gbọ́dọ̀ jáde sọ̀rọ̀ lórí post yẹn. ọba Ghandi gbọ́dọ̀ jáde sọ̀rọ̀ lórí post tẹ post yìí inside Ògbómọ̀ṣọ́ yẹn. ààrẹ Alimoruf ẹ wo nǹkan tó wọ́n mú Ògbómọ̀ṣọ́ tó post ẹ wo comment tó wà bẹ́ẹ̀ ṣé irú nǹkan báyìí ṣó dáa. tẹ ẹtẹ dúró náà irú fóònù wo gangan ni Ṣọ̀ún yín gangan lò ọba yín gangan irú fóònù wo gangan ló ń lò. irú eléyìí Òtúndáyọ̀ yẹn irú yín ló yẹ kán bẹ́ lórí kán fi ẹ̀jẹ̀ yín kán fi bọ̀gùn ìlú kí ìlú ló tún bá kí ìlú ló tún ṣe. wọn ò ní mọ̀ pé wọ́n mú àlè nínú ọmọ Ògbómọ̀ṣọ́ ni wọ́n dá wàhálà sílẹ̀ ṣé nǹkan tí wọ́n pòsì ṣódà. ẹ̀yin blọ́gà Ògbómọ̀ṣọ́ tẹ́ ẹ̀ bá rí iṣẹ́ ṣe ẹlẹ́wàbí kan jókòó sí o tí làkàyè yín ò bá ṣiṣẹ́ ẹlẹ́wàbí kan jókòó sí o ẹ jẹ́ kó lórí ìlú yín kó ṣe bí olórí o kó mú ẹ̀yìn kó ṣe bí ọmọ ẹ̀yìn o torí tó pé tá a bá ka ẹrú o inú ẹrú abàjẹ́. Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí abẹ́yìn arọ̀ ẹ̀yìn wípé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán yìí ẹ má bá wa subscribe sórí àwọn ẹ̀rọ ayélujára wa lórí Facebook a wà ní Cubase Master Òkodoro Yorùbá tẹlifíṣàn TikTok Òkodoro Yorùbá tẹlifíṣàn Instagram Òkodoro Yorùbá tẹlifíṣàn YouTube wa Òkodoro Yorùbá tẹlifíṣàn ẹ má gbàgbé láti bá wa subscribe kẹ́ẹ̀sì tán notification button yín sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí ó máa jáde ẹ má bá wa like ẹ má bá wa share kẹ́sì má bá wa comment ojú tẹ fún wa kò ní fọ́ etí tí ẹ fún gbọ́ wa kò ní di ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa ẹ̀yin èèyàn wa ẹ ti mọ̀ wá o tí a ò bá rí tàbí tí a ò bá gbọ́ a ò ní jáde wá láti wá sọ̀rọ̀ kí ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ni wípé àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ wọ́n ti ń fi ara wọn wọ̀n pé ọmọ àlè ni àwọn jẹ́ ní ilẹ̀ Yorùbá nítorí pé kò sí ọmọ kankan tí wọ́n bí ire tó gbọ́dọ̀ máa fi ọwọ́ òsì júwe ilé bàbá ẹ̀ tí a bá ní káwò lọ sọ́tún káwò lọ sósì Ọ̀yọ́ state òun ló ní state o tí Ìbàdàn tó wá jẹ́ capital ẹ̀ láàrin bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ àti bàbá wa Aláàfin àwọn méjèèjì ni olórí ọba ilẹ̀ Yorùbá tí a ò tiẹ̀ gbọ́dọ̀ rí wọn fín kò sí ọba tá a gbọ́dọ̀ rí fín ṣùgbọ́n ọba tí ó bá dó sórí àpọ̀nlé ẹ̀ o ẹ jẹ́ ká máa rí fín lọ kí ló jẹ́ kí n sọ̀rọ̀ yẹn ni wípé àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ mo ń sọ fún yín wípé kò sí ẹnìkan tó lè tàpá sí àwọn bàbá wa táwọn wò lókè tá a bẹ́rí fún báyìí tó jẹ́ wọn bá wa àwọn kábíyèsí wa àwọn paramount ruler wa tí wọ́n ṣe dáadáa tẹ́nìkan lè sọ̀rọ̀ àbùkù sí tí a ní gbéná wojú ẹni yẹn tábà wá gbéná wojú ẹni yẹn á wá tabalé àtàbàkò torí pé àrùn wọn mọ ìlú yẹn só lórí ìlú yẹn tí ń ṣe ọba abẹ kí ló jẹ́ kí n sọ̀rọ̀ yìí ní orí platform àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ tí wọ́n ń pè ní Inside Ògbómọ̀ṣọ́ tó dẹ̀dà mí lójú gbangba wípé lórí post yẹn ọba wọn tó jẹ́ Ghandi Ọláoyè ó máa rí post yẹn o tí wọ́n sọ fún ọmọ ìlú wọn pé ẹ lọ delete post yìí kí wọ́n fi yàtọ̀ nípọn kí wọ́n fi jẹni tó gbé tó tẹ post yẹn jáde wọ́n wá mú bàbá wa Aláàfin fọ́tò bàbá wa Aláàfin ó wà báyìí ọba wọn Ògbómọ̀ṣọ́ ó wà láàrin
bàbá wa Alákétilẹ̀gbà wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ báyìí àwọn méjèèjì jọ ń bára wọn sọ̀rọ̀ wọ́n fi kọ́kọ́ wọn ra wọn lórí fóònù ẹni tó nídìí ẹni tó gọ̀ ó wá la gbé àròsì bẹ́ẹ̀ ó gbé fóònù ó gbé àròsì báyìí òun mo ṣòfò yín ẹṣẹ́ ti rí ẹ wo nǹkan tó kọ sókè ṣé irú ẹni tó pòsì irú kìíní ṣé kò tọ́ sí pé tó ń sọ wípé wetin Aláàfin dey find for Ṣọ̀ún's phone let's investigate wetin Aláàfin dey find for Ṣọ̀ún's phone let's investigate ẹ wo nǹkan tó kọ yẹn nígbà tó kọ póòsì yẹn tí mo wá la kọ́mẹ̀tì síbẹ̀ pé ẹ̀yin lẹ̀ ń dá wàhálà alẹ̀ wọ́n wá la ẹ́dìtì ẹ̀ wọ́n lọ ìyẹn ti wá kọ ìyẹn jẹ kékeré kan ẹ wo kiri tó kọ́ póòsì lélẹ̀ mo screenshot ẹ̀ nítorí pé irú eléyìí ni wọ́n ní ẹ́dìtì ẹ̀ wọ́n tẹ̀lé delete ẹ̀ wọ́n sọ pé rárá tí àbàrẹ́ yìí mú wá ìtókọ́ póòsì lélẹ́yìí ṣé ẹ̀ ti rélẹ̀ tó kọ́ póòsì ẹ̀ ka nǹkan tó kọ síbẹ̀ ọ ṣe wà lọ ẹ́dìtì ẹ̀ sí eléyìí eléyìí tí mo gbé wọlé yìí ó ṣe wà lọ ẹ́dìtì ẹ̀ sí yẹn ṣé ẹ̀ ti rí pé àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ wọ́n ti ń tọ́ ṣoṣo wọ́n fẹ́ máa rí ọba wa Aláàfin fí o ṣé póòsì yẹn ọba Ghandi ọba yín Òrùmọ gẹ́gẹ́ yẹn Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ yín ọba yín ṣé wọ́n máa sọ wípé àwọn ò rí póòsì yẹn láti sọ pé tálẹ́ńtò póòsì iṣẹ́ yìí kọ́ fi ìyàtọ̀ nípọn kún wọ́n fi jẹ́ adúpẹ́ lọ́wọ́ bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ àti bàbá wa Aláàfin Ọ̀yọ́ gbogbo rògbòdìyàn tó wà nílẹ̀ ó ti parí ṣẹ́yìn tí wọ́n fẹ́ máa dá rògbòdìyàn mi lẹ́ni kọ́ lè wà máa sọ bàbá wa Aláàfin Ọ̀yọ́ lẹ́nu wọ́n á sọ pé ọ̀rọ̀ ọ̀wọ́n àti Ọọ̀ni of Ifẹ̀ wọ́n ṣe parí ẹ̀ ní ó ti bọ́ sí ọ̀dọ̀ Ṣọ̀ún wọn ò ní mọ̀ pọ́n wọn mu àlè nínú ọmọ Ògbómọ̀ṣọ́ ni wọ́n dá wàhálà sílẹ̀ ṣé nǹkan tí wọ́n pòsì ṣódà kò bá tẹ́ màá dùn mí o àwọn tó ń kọ́mẹ́ǹtì sábẹ́ ẹ máa ka gbogbo kọ́mẹ́ǹtì tá a fi búlù yìí ká yẹn ẹ máa kà ẹ gbọ́ gbogbo kọ́tọ̀kọ́tọ̀ tí wọ́n sọ sí ọba wa Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yéye ẹlẹ́wù ẹ̀tù one ọba Akeem Ọ̀wádé kádé pẹ́ lórí kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀ kẹ́sàn ọba kójó kó pẹ́. ẹ wo àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ títí fẹ́ dá wàhálà alẹ́ o sáàrin ọba wa Aláàfin àti ọba wọn tó ń pè ní Ghandi kò bá máa dùn mí jù o ọba Ghandi ò gbégbèsè kankan lórí póòsì yẹn o wọ́n dẹ́rìn póòsì yẹn ẹ wo gbogbo kọ́mẹ́ǹtì ẹ wo gbogbo kọ́mẹ́ǹtì ẹ wo gbogbo kọ́mẹ́ǹtì ẹ wo gbogbo kọ́mẹ́ǹtì táwọn èèyàn kọ́mẹ́ǹtì síbẹ̀ sọ́dọ̀ ọba tiwa Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé ọba Akeem Ọ̀wádé ẹlẹ́wù ẹ̀tù one ṣọ́ọ̀mù ọkọ lẹ́yìn tó pòsì iṣẹ́ yìí ṣọ́ọ̀mù àlè ni tó bá wá jọ́mù àlè ni kí lọ́ba wọn wá jẹ́ nítorí pé ọba wọn ló yẹ kó ti gbégbèsè lórí póòsì ẹni mélòó ló control ló jẹ́ admin inside Ògbómọ̀ṣọ́ yìí tẹ́ ẹ fi póòsì tẹ́ ẹ fi ń dá wàhálà alẹ́ gbogbo rògbòdìyàn tó sì wà lẹ̀ tó jẹ́ kọkùnrin bẹ́tẹ̀ kó parí nílùú yín láàrin ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ Sheikh Dr. Tọ́lá Yunusa Ayílára II ẹ̀yin náà lẹ̀ dá alẹ́ tí ò tí yọjú báyìí tó kùnrin bẹ́tẹ̀ tọ́lọ́ máa bá a yanjú ẹ̀ nítorí pé ojú àwọn aláburú l'Ògbómọ̀ṣọ́ ojú wọn ti ń yọ síta àwọn aláburú mi ti ń pòsì báyìí o ẹni tó pòsì yẹn ọwọ́ tó o fi tẹ̀ a ní sọ pé ò ní fi ṣe nǹkan rẹ o ṣùgbọ́n a ò ní ṣépè ẹni wo ò ní gbófo tó rálábì àmọ́ kì í ṣépè mo tẹ̀ jẹ́rìí àwọn màláìkà tó bá mi ṣiṣẹ́ tí n bá fi bínú ṣépè lọ́wọ́ kan báyìí lọ́ máa ń lago sí i ṣé káwá sọ pé ò ní fọwọ́ ẹ ṣe nǹkan rẹ ni àbí kí ni ká sọ fún ẹ àtọwọ́ tó fi táìpù o àti fóònù tó fi ṣe o ṣé ká sọ pé kò ní sọre fún ẹ ni àbí kí ni ká sọ sí wọ́n nǹkan tó kọ yìí ṣé táwọn ọmọ Ọ̀yọ́ bá jáde lórí ọ̀rọ̀ yìí táwọn búlọ́gà Ọ̀yọ́ bá jáde lórí ọ̀rọ̀ yìí ṣọ́rọ̀ yìí ò ní lẹ́jú báyìí lọ òun la ṣe ń sọ wípé kí èèyàn dàgbà òun kọ́ ni kó gbọ́
kéèyàn jó lórí ìlú kọ́ni kó mọ lù tó kórìyàn tóbi kọ́ni kọ́gbọ́n kó wà ń bẹ̀. ṣebí ọba yìí Ghandi ọba Ògbómọ̀ṣọ́ Ṣọ̀ún Orúmọgẹgẹ ṣe bá rí pọ́ọ̀sì yẹn tí wọ́n sọ̀rọ̀ lórí pọ́ọ̀sì yẹn ẹ̀yin mélòó lẹ jẹ́ admin inside Ògbómọ̀ṣọ́ àwọn platform tẹ́lẹ̀ dálẹ̀ tẹ́ ẹ̀ fọ̀tẹ̀ dálẹ̀ l'Ògbómọ̀ṣọ́ gangan tẹ́ wá fi platform tẹ́ fi ń dá wàhálà alẹ̀ láàrin àwọn ọmọ Yorùbá sí Yorùbá láàrin àwọn ọmọ kóòtù òjìire láàrin ọba sọ́ba láàrin ìjòyè síjòyè láàrin ọmọ ọ̀tọ̀kùlú sọ̀tọ̀kùlú ẹ ti wá yín bẹ́ẹ̀ ṣe yí àwọn ẹ̀yin ọmọ ìlú yín síra wọn ẹ ti fẹ́ yí ẹ̀yin ọba Aláàfin wa ẹ fẹ́ yí sí Ṣọ̀ún yín kọ́ lè sọ pé Aláàfin wa láṣẹ bóró ni wọ́n o ọjọ́ ìbá wọn àti Ọọ̀ni parí ìjà ni o ọtí ti bẹ̀rẹ̀ pẹ̀lú Ṣọ̀ún báyìí Ọọ̀ni mọ̀ pé ẹ̀yin lẹ́tọ̀ ṣoṣo tí ṣoṣo tó wọlé tọ̀yìn. Alimọ̀rúfù ọmọ Ọ̀yọ́ ni ẹ jáde lórí ọ̀rọ̀ yìí ẹ wo kọ́tọ́ post ààrẹ Alimọ̀rúfù ẹ wo kọ́tọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ tó post ẹ wo kọ́mẹ̀ntì tó wà bẹ́ẹ̀ ṣé irú nǹkan báyìí ṣó dáa kódà àlàáfíà tí ń jọba nísìnyí láàrin bàbá wa Onírìṣà àti Aláàfin Ọ̀yọ́ gbogbo social media tutù pẹ̀sẹ̀ ẹ wo lọ́dún yìí mo béèrè mo ní pé ṣé lọ́dún 2025 tá a wà yìí ṣọ́dún ìfọba àwọn ọba Yorùbá ṣẹ̀sìn ni àbí ọdún ìpọ̀nwọlé nítorí pé tábà máa bọ́ sọ́tún ká tó ṣí abala méjì social media ọ̀rọ̀ wọn bala máa rí ká tó ṣí abala méjì mi ọ̀rọ̀ bala máa rí kí ló dé àṣẹyìn ọmọ ìlú lẹ́ńdálẹ̀ ẹ̀yin ọgbọ́n Ògbómọ̀ṣọ́ ẹ jẹ́ kó rí yín kó pé o wàhálà tẹ̀ ẹ̀ dálẹ̀ láàrin ìlú yín ẹ jẹ́ kó mọ̀ ń bá ń bẹ̀ o ẹ má dá wàhálà alẹ́ láàrin ọba sọ́ba o nítorí pé ọwọ́ yín ò gbé jẹ́ o ẹ̀yin blọ́gà Ògbómọ̀ṣọ́ tẹ́ ẹ̀ bá rí iṣẹ́ ṣe ẹlẹ́wàbí kan jókòó sí o tí làkàyè yín ò bá ṣiṣẹ́ ẹlẹ́wàbí kan jókòó sí o ẹ jẹ́ kó lórí ìlú yín kó ṣe bí olórí o kó mú ẹ̀yìn kó ṣe bí ọmọ ẹ̀yìn o torí tó pé tá bá ka ẹrú o inú ẹrú abàjẹ́ tá bá ní ká tọ̀ dáadáa tá bá kùtọ̀ dáadáa tá bá ka ẹrú inú ẹrú abàjẹ́ àwọn alẹ́ tójú oníkàmẹ́sọ̀ká nítorí pé ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ ẹ ti ń sún wa débẹ̀ pẹ̀lú kọ́tà kọ́ ẹ lórí póòsì yẹn ṣé wọ́n lè kọ́ bẹ́ẹ̀ lórí ọba yìí Ṣọ̀ún ọba yìí Ghandi Ògúnmọ́gẹgẹ Ọláoyè kẹ́ ẹ má bínú kẹ́ ẹ má sọ̀rọ̀ kẹ́ ẹ má ṣe ìwọ̀n kẹ́ ẹ má ṣe mẹ́ntì àbísírí ti ń dà láàmú lórí social media àpẹẹrẹ wípé orí yìí wà pé dà àpẹẹrẹ wípé ọpọlọ yìí wà pé dà àpẹẹrẹ wípé ẹjọ́ ọmọ Yorùbá dà àpẹẹrẹ wípé ẹjọ́ ọmọlúwàbí dà ẹ ti gbé gbogbo ẹ̀ dànù ẹ wá la gbé ọba wa olórí burúkú kan nù wọ́n ń bẹ̀ ẹ́ kẹ́ ni ó wá tó yà sọ wípé Alákétu kò ní dá fún wọn tó sọ̀rọ̀ yẹn ìwọ tó pọ̀rẹ́ ní Oyètúnjí yẹn kò ní dá fún ẹ pẹ̀lú nǹkan tó kọ ó sọ pé Alákétu babalákùbà bá wọn bá tiẹ̀ tó dàtọ̀ ọba tiwa ni Alákétu lẹ̀ gbà ọba rẹ̀ mú Gbádébọ̀ kù kẹ́nu kẹrin kábíyèsí ọba tiwa ọba wa tójú babalákùbà ọba lómi lọ ni wọ́n sẹ́pà àdàlà tẹ ẹ̀tẹ̀ dúró náà irú fóònù wo gangan ni Ṣọ̀ún yín gangan lò ọba yín gangan irú fóònù wo gangan ló ń lò tó wá jẹ́ pé òun ló wá jẹ́ pàtàkì tó ń wo fóònù ẹ̀ tó bá fẹ́ lo fóònù tó dáa jù tó fẹ́ lo ju iPhone 17 lọ ni tàbí ó fẹ́ lo àwọn Samsung Flip Edge nǹkan kan yẹn tó fẹ́ fọwọ́ èèyàn ṣe fóònù ni tẹwa ni kí ni ṣé góòdù lọ fi mọ fóònù ọba yín ṣé fóònù tọba yín lò irú ẹni kankan olórú ẹ̀rí tẹwa kọ́mẹ̀tì olórí burúkú sí abẹ́ póòsì wèrè tẹ olórí burúkú ẹni tó jẹ́ àdìmẹ́tò póòsì iṣẹ́ yẹn nínú ṣáìdì Ògbómọ̀ṣọ́ tó lọ póòsì fọ́tò Aláàfin Ọ̀yọ́ tó ní let's investigate kí ló bá investigate àbí pé mo máa ń sọ fún yín ẹni bá fẹ́ sọ̀rọ̀ kó máa mọ̀rọ̀ tó máa sọ̀rọ̀ máa rántí ẹni tó mọ̀ gbọ́ táwọn kan bá bẹ́ẹ̀ tú ọ̀rọ̀ tó sọ ẹnu ayé ẹ̀ wàá fẹ́ lè sọ pé kí lẹ̀ lanu kó gbé ẹ̀mí sọ̀rọ̀ rántí ẹni tó mọ̀ gbọ́ iṣẹ́ tá à ń ṣe yìí téèyàn kan bá sọ̀rọ̀ kan lójú mi mo lè bá tó sọ́nà mẹ́wàá tó máa dé dìndìnrín pátápátá tọ́wọ́ ẹ̀ tẹ́ máa bọ́ tí máa tẹ̀ máa púfù ẹ̀ fún kí ló tó fi ṣe wé lẹ́yìn ókè nígbà tí ẹjọ́ òjò tọ̀dọ̀ mi ìyàwó mi ni ẹ bá nẹjọ́ ókè
kí ló fà tọ̀dọ̀ mi inú ẹ̀ omi ni mi gangan nìyẹn wọn lásán ọ̀dà tẹ́kì. àbí mọ nǹkan tó ń pè lẹ́jọ́ ni mọ nǹkan tó ń pè lọ́rùn ni ẹ máa ní let's investigate irú fóònù gangan ni ọba yín lò ṣọ́dá ọba yín yẹn irú fóònù tọba yín ṣọ̀hún yẹn tó ń lò yẹn kò sẹ́ni kan tó lo orú ẹ̀rí lágbàáyé kò ní dá fún wọn tó kọ kìíní yẹn àti wọn tó post fóònù yẹn o lórí fóònù yẹn ò tún gbé ìpayà yọ mọ́ ìwọ tó kọ́mẹ̀tì burúkú lórí post yẹn ò tún gbà pé ayọ̀ mọ́ nítorí pé orí burúkú lẹ fi ń ṣayọ̀ tẹ́wá náà pẹ́ fi nǹkan rere ṣayọ̀ àwọn ọba wa lẹ́fẹ́ máa mú ṣeré ọba tiwa lẹ́fẹ́ máa fi tayín ọba tiwa compare pẹ̀lú ọba tí tó rí nǹkan tẹ́ ẹ kọ́ tí ó lè sọ̀rọ̀ lé lórí ẹ̀ tó lè sọ pé ẹni tó kọrú kínní ẹ lọ́mú wa ìyàtọ̀ nípa káfí jẹ́ kó má dà wàhálà àlẹ̀ láàrin èmi àti ọba mi torí pé olórí ni Aláàfin Ọ̀yọ́ jẹ́ sí Ṣọ̀ún. ṣé káwá sọ pé àfibíṣẹ́ olóore ní yín báyìí torí pé Aláàfin ló jẹ́ ẹlẹ́wọ́ Ṣọ̀ún Ògúnlọ́lá Aláàfin tó bá yẹ bẹ́ẹ̀ ni Aláàfin àti pa Ṣọ̀ún nínú fíìmù yẹn ó wá torí lẹ́tàn ẹ wá dẹni tó ń jọba ẹ wá fẹ́ máa fìyẹn rí sí wa ẹ̀yin ará Ògbómọ̀ṣọ́ yìí aláìmoore nìyí o aláìmoore nìyí o lórí nǹkan tá ẹ ṣe yìí ọba Ghandi gbọ́dọ̀ jáde sọ̀rọ̀ lórí póòsì yẹn ọba Ghandi gbọ́dọ̀ jáde sọ̀rọ̀ lórí póòsì tẹ póòsì yìí inside Ògbómọ̀ṣọ́ yẹn ọba Ghandi gbọ́dọ̀ jáde sọ̀rọ̀ lórí ẹ̀ nítorí pé àrífín gbà ní o àrífín gbà ní irọ́ àrífín gbà ní ó jìnnà síra wọn Aláàfin sí Ṣọ̀ún ó tóbi báyìí sí sọ́mọ̀ ó jìnnà síra wọn ó jìnnà síra wọn ẹyẹ yẹn wá má bàa pín fọwọ́ yìí ó jìnnà síra wọn ó ti jìnnà jù ó ti jìnnà jù ó ti àríwú àrífín wò lélẹ́yìí ẹ wo ẹ má jẹ ọ̀pọ̀ ọ̀rọ̀ òkò àgbọ̀n afẹ́fẹ́ ló ń fẹ́ lọ ẹ bá pín fọwọ́ yìí kó délé kó dóko ojú tẹ fún wa kò ní fọ́ etí tẹ fún gbọ́ wa kò ní di Òkodoro Yorùbá tẹlifíṣàn ire o. Òkodoro Yorùbá tẹlifíṣàn.